Ọọ̀ni kò kí ń ṣẹgbẹ́ ànábì Muhammadu, Ọọ̀ni máa ní agboolé Odùduwà. tí ẹ bá yẹ pé ọba rẹ̀ ọ́ láti inú wá èèyàn bú odidi ànábì sallallahu alaihi wasallam, ó ń fi ànábì wé Ọọ̀ni ọba Ọọ̀ni Ifẹ̀. nǹkan máa bàjẹ́ o. ọ̀nà wo lọ́gbàjọra wọn? àwa wí tán ọ̀wá ní ọ̀bú àgbàlagbà tó bá wọn ọ̀ lápọ̀nlé ọ̀ lẹ́kọ̀ọ́. dákun orògbé ọ̀rọ̀ ànábì àwa mùsùlùmí a máa fi báyàn ṣe ni. mùsùlùmí tó bá mọ tí ń ṣe ni o. Yorùbá máa ń fa ànábì báyàn ṣe. jẹ́ kí n jẹ́ kó yé ọ dáadáa. tó o bá bú ìyá mi tó bú bàbá mi, ìwọ̀nba ní ń bu ọmọ ń bọ ọjà gan o, ṣùgbọ́n ìwọ̀nba ní ọ̀kàmílà tó ta ànábì sallallahu alaihi wasallam tó bá jẹ́ ọ̀gbìndì àlìkìyámọ̀ táwa nígbàgbọ́ nù rẹ̀. ànábì wa alápọ̀nlé sallallahu alaihi wasallam oní ó sì pẹ́ fún wa tá a sì nígbàgbọ́ nù ẹ̀. ìyá kan bàbá kan kò lè lágbára tí ó fi sì pẹ́ fún ọmọ ẹjọ́ ọ̀gbìndì àlìkìyámọ̀. àwa ní Ọọ̀ni lásán Ọọ̀ni ń bẹ̀rùn. àwa ní wọ́n fa ànábì ìwé Ọọ̀ni láti bo síbo. kódà àwọn àáfàá tí wọ́n jẹ́ àfẹ́ ẹlẹ́kọ̀ọ́ tí wọn ò jáyé ó bàjẹ́ tọ́lọ́ ń lò sábàbí táyé tó fi ń tòde bí tó ń tòde lónìí, bí àwọn Dr. Ashraf àwọn dọ̀kítù káàkiri tí wọn ò jẹ́ káyé ó bàjẹ́ nù. kọ́mọ́sìrò àwọn yẹn imagine tẹ́ sọ lẹ́ẹ̀tì sọlẹ̀ Yorùbá dá. ẹ̀yin náà kọ́ lẹ́ ń ṣe rẹ̀ ń gbé kíní fáwọn ọmọ kéékèèké àwọn ọmọ òpó ńlò àwọn ọmọ tí wọn èyọ lọ́rùn ẹ̀ mọ̀ gbàṣẹ̀jẹ oríṣiríṣi àwọn nǹkan àṣìjẹ òṣòlẹ̀ àwọn nǹkan ńlá lẹ́mọ̀ gbé fún wọn. àwọn tí wọ́n dákọ̀ gan-an wọ́n ṣe gbé Ọọ̀ni of Ifẹ̀. wọ́n ṣe gbé Ọọ̀ni of Ifẹ̀ spiritually, that is it. wọ́n ṣe gbé Ọọ̀ni of Ifẹ̀ tó à ń sọ̀rọ̀ Ọọ̀ni of Ifẹ̀. Ọọ̀ni kọ́ àwọn ni ọba bẹ̀bẹ̀ lálìkì àmọ́ ni sọ́ni ní ọba bẹ̀bẹ̀ lálìkì àmọ́. ìwọ tó bá jẹ́ mùsùlùmí tó mọ́ra rẹ̀ mùsùlùmí tó bá wo orú fọ́nrán tó kọjá ń bẹ̀ tí ò ta ọ́ láàbí tí ò tiẹ̀ bí ọ́nú tí ò pé ò tiẹ̀ ríro gan, ṣàdúrà pé tó bá jẹ́ ọ̀gbìn àlèkè àmọ́ ipò tí Ọọ̀ni tí wọ́n tó Ọọ̀ni sí lálìkì àmọ́ sọ pé ipò ni kí wọ́n tó ọ náà sí.